Ẹ káàbọ̀ sórí Tiwantiwahoodtv níbi tá ti mú múfì wá fún yín ní ọlọ́kan òjọ̀kan láti fẹ́ dá yín lára yá. Ká tó tẹ̀síwájú ẹ má gbàgbé àti comment, ẹ like, ẹ share, kẹ́ subscribe, kẹ́ dẹ̀ turn on notification yín. Múfì Okoja Ofin òun la ní ká mú wá fún yín. Ẹ̀yin tẹ́ bá ti wo eré yìí Ọlọ́run yọ àìrìn long term torí múfì yìí ó dá lé lórí ọ̀gá ọ̀dájú tẹ́pọ̀ gbọmọṣẹ́ ẹ̀ ló ń bá sùn tó ń fún lóyún tó ń ṣẹ́yún fún. Títí tí ọwọ́ pálábá rẹ̀ fi ségi, ó wá fi tiẹ̀ ó fi kó bá àwọn aláìṣẹ̀. Ṣebí wọ́n ní tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà ń gbà mí olódodo á máa jẹ ńbẹ̀. Ẹ láti lọ wo eré yìí tá pè ní Okoja Ofin. Kẹ́ wá padà wá sí comment section wa, ẹ jẹ́ ká mọ ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí jù. Ẹ jẹ́ ká mọ òṣèré tó deliver láìṣẹ̀ dáadáa. Ẹ jẹ́ ká mọ òṣèré tẹ́yin nífẹ̀ẹ́ sí jù. Àti pé kí lẹ̀yin rò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì. Ẹ bá wa drop ẹ sí comment section ká lè tètè mú apá kejì wá fún yín ní kíákíá. Bó ṣe ń jáde àjà balẹ̀ àsídé hot òun la ní ká mú wá fún yín. Ó ní eré yàtọ̀ sí eré. Múfì yìí dá lé lórí ìfẹ́, ó dá lórí ọ̀dàlẹ̀, ó dá lórí oríṣiríṣi, ó dá lórí àwọn ọ̀gá tí ò dá. Ẹ láti lọ wo eré yìí tá pè ní Okoja Ofin yìí. Kẹ́ wá sí comment section wa, kẹ́ wá drop comment yín. Kẹ́ lè láǹfààní àti jẹ giveaway lórí ìkànnì nígbà tásìkò bá tó. Ẹ má gbàgbé o, ẹ bá wa tẹ subscribe button, ẹ comment, ẹ like, ẹ share. Nígi jù báyìí lọ, ó dìgbà.